Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wá bá ṣe ń kíra ní kí ọlá yìí, kí ìjẹ́ kí ẹ̀yẹ kí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Fídíò tí mo fẹ́ ṣe yìí ó dá lórí mọ̀nàfìkì Bọ̀dá Ràṣídì ti Olú Ìwó of Ìwó. Kó tó di pé mo bẹ̀rẹ̀ ètò mi, mo fẹ́ kọ orin kan. Bàbá Òjó Adé àwọn ni wọ́n kọ orin yẹn. Orin yẹn ní orí inú mi máa má bà tòde mi jẹ́. Orí inú mi máa má takò mí o. Ẹlẹ́dàá mi máa má jẹ́ ń fi wá mi o ṣera mi. Èéfín ní ìwà láyé bó tilẹ̀ wù ká máa bò ó àrùjáde àrùjáde àrùjáde. Ẹlẹ́dàá mi máa má jẹ́ ń fi wá mi ò ṣera mi pa. Orí o, orí inú mi máa má bà tòde mi jẹ́. Orí inú mi máa má takò mí o. Ẹlẹ́dàá mi máa má jẹ́ ń fi wá mi o ṣera mi. Ṣé mo Bàbá Òjó Adé ló kọ orin yẹn? Inú ẹ̀sìn Kristẹni ló gbé wá sí ká tó wálé. But orin yẹn make sense. Tá bá dẹ̀ wo orin yẹn, a rí pé inú Ifá ni odùfá lórí yẹn ti wá. Èmi gan mọ̀ pé odùfá lórí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní orí inú àti orí òde. Nígbà táwa ń kẹ́kọ̀ọ́ nínú Ifá pé kí ni ó ń jẹ́ orí inú, kí ló ń jẹ́ orí òde? Wọ́n ní orí òde òun ló máa ń wá ire fún yàn, ṣùgbọ́n orí inú èèyàn òun ni ìwà. Orí inú òun ni ìwà téèyàn máa fi maintain orí òde. Tẹ́ bá wo ìgbésí ayé Bọ̀dá Ràṣídì wa, ẹ rí i pé Bọ̀dá Ràṣídì is a controversial person. Mo dẹ̀ lè sọ pé ẹni tọ́lọ́run fẹ́ràn ni, because anybody tọ́lọ́run bá single out tó bá padà di ọba, either bóyá lọ́nà mọ̀nàfìkì ni àbí lọ́nà kan ni, ó ti wà destined láti jọba ni. Wọ́n lórí tó bá máa jẹ ọba, inú agogo idẹ ló máa ti ń wá. Ṣùgbọ́n a rí i pé bí Ọlọ́run ṣe wá yan Bọ̀dá Ràṣídì fẹ́ tó wá gbé ga láàárín àwọn ẹgbẹ́, láàárín àwọn ọgbà tọ́lọ́run wá fi jẹ ọba. Ẹ rí i pé Bọ̀dá Ràṣídì, ìwà Bọ̀dá Ràṣídì òun ló ń kó ẹ̀gbin bá a lénìí. Ẹ lọ wo lifestyle Bọ̀dá Ràṣídì. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá Bọ̀dá Ràṣídì bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ẹ̀, kò sí èèyàn kan mọ́ nínú life ẹ̀. Àfi àwọn new people. So tí wọ́n bá dé, they cannot last. Obìnrin tán ló bá jìṣẹ́, ìyàwó àkọ́fẹ́ ẹ̀ pa, wọ́n ṣàǹsọ tàbí tó kọ́kọ́ fẹ́ gangan wà Nàìjíríà tó bímọ 3 fún. Ó kọjú ẹ̀ sórun alẹ́ náà ni. Òkè òun náà la tún gbọ́ ti Canada náà tán ló tún kọjú ẹ̀ nìyẹn sórun alẹ́. Àmọ́ tẹni tó fẹ́ Germany o, ẹni tán ló bímọ 3 fún náà tó dá gbogbo wọn nù. So kí là ń try láti sọ ni pé Bọ̀dá Ràṣídì, lẹ́yìn yẹn kẹtún mú tiwa ẹ wo tọwọ́ ọkùnrin náà. Obìnrin tán ló ràn wọ́n lọ́wọ́, ìyẹn adájọ́, Bọ̀dá Ràṣídì kọjú ẹ̀ sórun alẹ́ ni. Kí là ń sọ? Bàbá Ògúndòkun, Bọ̀dá Ràṣídì fi ibi san fún ni. Ìgbà tí ọba Iléṣà ọwá tó ń jẹ, Bọ̀dá Ràṣídì àti ṣèbí bàbá Arẹ́gbẹ́ṣọlá wá síbẹ̀. Mi ò rí any relationship láàrin Bọ̀dá Ràṣídì àti Arẹ́gbẹ́ṣọlá tó fi wọ́n jẹ governor, torí pé mi ò rí any cordiality láàrin wọn. Mi ò rí. So kí là ń try láti sọ ni pé, so nǹkan tó wà lọ́rọ̀ Bọ̀dá Ràṣídì ni pé, ṣe rí tí Bọ̀dá Ràṣídì bá sọ pé òun fẹ́ bẹ́ sí omi, ṣe rí àwọn tó bá ti ń sọ fún pé omi ni kó bẹ́ sí, àwọn ló máa ń like. Àwọn tó bá ń sọ fún pé omi yẹn ò dáa o, pé ewu wà níbẹ̀ kó má lọ bẹ́ sómi o, kò kí ń like wọn. Bàbá Níbi Ojúládé àti Mufti, olórí burúkú méjì tí àwọn tí wọ́n yàn ti Bọ̀dá Ràṣídì nìyẹn.
ojú ayé dẹ̀ ló ń bá bọ̀dá Ràṣídì ṣe. Tí bọ̀dá Ràṣídì bá ti kúrò báyìí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni because wọ́n mọ̀ pé bọ̀dá Ràṣídì máa ń parọ́. Wọ́n mọ̀. So ẹ wò gbà tí bàbá àfáà Ìlọrin yẹn tó jáde, bàbá níbi ojúlàdé àti bọ̀dá Ràṣídì jọ ṣe fídíò pé bọ̀dá Ràṣídì ò mọ bàbá àfáà Ìlọrin yẹn jáde. Bàbá yẹn rí kí bàbá yẹn tó gbé gbogbo evidence jáde. Bàbá yẹn gbé gbogbo evidence jáde, ọwọ́ tèmi gan jábọ́. Mufti bóyá òun náà máa ń ṣe tábà, so òun kò tiẹ̀ wà òkè ní ìmọ̀ bó ṣẹ̀ṣẹ̀ fi lè fi Mufti tábà tẹ̀ sọ pé orí Mufti ò pé, ṣé bàbá orí bàbá níbi ojúlàdé ṣé orí ẹ̀ ò pé? So ẹ rí i pé bọ̀dá Ràṣídì ìwà ẹ̀ ló ń jà lógun. Bàbá Òjó Adé kọ orin kan, ó ní ogun ènìyàn máa kọ́, ìgbà tí mo láìkọ orin Òjó Adé gan, ó ní ogun ènìyàn máa kọ́ o, èèmà ìṣogun ilé, èèmà ìṣọ́ ọ̀tá òde, ìwà rẹ ló mi jà ọ́ lógun, ṣe ni kí o rò pé ni kí o sùn kó ronú, pàrọ̀ àtẹ̀dọ̀fín inú rẹ, kó rí inú rẹ àwé o, má bà tòde rẹ jẹ́ kanlẹ̀. Ó tún ti ń sọ̀rọ̀ lórí orí inú àti ti òde. Ifá ni. Mi ò mọ̀ pé Ifá ló sọ̀rọ̀, mi ò mọ̀ pé odù Ifá ni orin yẹn ti jáde, ṣùgbọ́n orin yẹn wà òkè. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé bọ̀dá Rasheed, ẹ rí i pé the same Rasheed yìí tó sọ history ara ẹ̀ wípé bí wọ́n ṣe kúrò nífẹ̀ẹ́, even nínú BBC interview, ibẹ̀ náà ni Rasheed náà, òun náà ló tún sọ ń sìn pé bóyá àwọn bàbá òun gbafẹ̀ kọjá ni. Ta ni bàbá ẹ̀? Ọba Ìlọràn ló bí ní bàbá Rasheed. Ìyá Rasheed ló wá láti lineage Odùduwà. Bàbá ẹ̀ ọba Ìlọràn ni. Ṣùgbọ́n ẹ rí i pé Rasheed ní inferiority complex. Ẹ lè rí kó link ara ẹ̀ mọ́ ìrọ̀lẹ́ ìdílé yẹn. Ó máa link ara ẹ̀ mọ́ ìdílé ìyá bàbá ńlá bàbá ẹ̀. Ṣé ti rí pé inferiority complex just like ọmọ tó bí ń sìn, kí ọmọ ẹ̀ Odùduwà yẹn kó máa pe ara ẹ̀ ní ìyá bàbá Chanel, kó máa sọ pé òun ni ìyá òun ni bàbá òun, kó má lè pe ara ẹ̀ lọ́mọ Rasheed. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Rasheed ṣe jẹ́. This same bọ̀dá Rasheed yìí, òun ló mú archaeology evidence Odùduwà jáde pé kán wo bọ́n ṣe àwọn awúlẹ̀wútàn wípé wọ́n rí archaeology Odùduwà àti ìyàwó ẹ̀, ó ní Yèyé Mẹ̀ṣọ́, ó ní wọ́n wá yí orúkọ ẹ̀ sí Olókun, tí Odùduwà dé adé fún pé Odùduwà lòun fi ṣàwòkọ́ṣe tóun náà fi dé adé fún ìyàwó òun. So ẹ ti mọ̀ pé Rasheed mọ ìtàn. Ṣùgbọ́n torí nǹkan tí Rasheed fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n. Rasheed ò ní tẹ́lọ́rùn ibi tọ́lọ́run gbé Rasheed sí. Rasheed fẹ́ elevate throne Ìwó above nǹkan tí throne Ìwó jẹ́. Ẹ wo àbùkù tó bẹ̀rẹ̀ sí ní kan. Torí bẹ́ẹ̀ ló ṣe ń fẹnu àbùkù kan Ọ̀ọ̀nìrìṣà. Òun ló ṣe ń manipulate oríṣiríṣi history. Ọ̀ọ̀nì jọba ní 2015, Rasheed jọba ní 2016. Ta ló máa help ẹnìkan? Ìwọ tó ò tí ìjọba. Ẹni tó jọba ní 2015, ó wá sọ pé ìwọ ló gbé nìyẹn síbẹ̀. Báwo, agbára wo lo ní? Capacity wo lo ní láti install Ọ̀ọ̀nìrìṣà? Ó wá nítorí pé ìwọ ló help ẹ̀ yẹn, àṣírí yẹn kò fẹ́ kó sọ síta. Ẹjọ́ abẹ̀yìn ẹ̀ sọ gbogbo àṣírí yẹn síta ẹjọ́. Bọ̀dá Rasheed sọ gbogbo àṣírí yẹn síta. Sórí gbogbo àṣírí tó wà láàrin ìwọ àtọ̀ọ̀nì yẹn, má fi bò mọ́, kúkú sọ. Wọ́n ní sojú abẹ ní kò sọ. Ṣó ti gbọ́? Sọ gbogbo àṣírí yẹn fún wa. Sórí ẹlẹ́ẹ̀kejì, torí pé ẹ fẹ́ jẹ ogúnkógún, ẹ bẹ̀rẹ̀ ìtànkìtàn. Ó fi àbùkù kan Lúwo Gbàgídá. Ọdún ibi méjìlá díẹ̀ ti wá. Torí àmótọ́ ẹ, bóyá ọba Ìlọràn gan ló fún yín ládé. Ọmọ ọba ni ẹ nílé ìyá, ọmọ ọba ni bàbá ẹ nílé bàbá Télú. Ó wà lára àwọn the 13 kings nífẹ̀ẹ́ tó fọ́ọ̀mù confederation Ifẹ̀. Ọba Ìlọràn wà nínú wọn. So ọba Ìlọràn náà bí Odùduwà ṣe pín adé fún àwọn ọmọ tiẹ̀ pé kí wọ́n lọ establish kingdom.
bẹ́ẹ̀ náà ni ọba Ìlọràn ṣe pín adé. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì tó ń pera wọn lọ́mọ Odùduwà ọmọ ọba Ìlọràn ni wọ́n, ṣùgbọ́n o ò lè fi ilé yìí yangàn. So bóyá adé ọba Ìlọràn gangan, bóyá ọba Ìlọràn gangan ló gbé adé fún bàbá ẹ̀, because onírọ́ ni ẹ́, àmótọ́ ẹ̀. Either of the two, ìbá wa jẹ́ ìyá yín ló gbádé fún yín, ìbá jẹ́ bàbá, ọmọ aládé ni yín. Kí ni mo fẹ́ mú jáde níbà yìí ni pé mọ̀nàfìkì Bọ̀dá Ràṣídì, ó wá ń parọ́ fún wa pé Ọọ̀ni ló set ẹ̀ up pẹ̀lú Chanel. Bọ̀dá Ràṣídì, ìwọ ló set ara ẹ̀ up. Mo ti wo gbogbo interview ọmọ yẹn from A to Z. Mo wò ó ní bíi 2021 ló kọ́ ṣe interview yẹn. Mo tún ti tún gbogbo ẹ̀ wò. Mi ní láti replay. Ọmọ yẹn sọ pé ìwọ gangan ló máa ń ṣe recording, ló bẹ̀rẹ̀ recording. Ó ní gbogbo inú ilé ẹ kámẹ́rà ló wà ńbẹ̀, recording ló wà ńbẹ̀. Ó ní tóun bá sọ̀rọ̀ wàá play ẹ̀ against òun. Òun lòun náà ṣe wá dọ́gbọ́n sí i, tóun náà ṣe wá bẹ̀rẹ̀ sí ń rìkọ́ọ̀dù wọn náà. Torí pé ìwà tó expect láti ọ̀dọ̀ ẹ nígbà tó pàdé ọmọ yìí tó sọ pé o fẹ́ fi ṣèyàwó ni. And you fulfil your promise. So it's an insult. Kẹ máa sọ pé gbọ́mọ yẹn lólóṣó, ọmọ yẹn ò kì í ṣe olóṣó. Ọmọ yẹn wá ṣe nǹkan ní Nàìjíríà ni. Ó dẹ̀ rí ó ló fẹ́ fi ṣèyàwó, ó dẹ̀ fi ṣèyàwó. Ṣùgbọ́n ìwà ẹ kò jẹ́ kó lè keep ọmọdé yìí. Ọmọdé yìí, in fact mo wà surprise, ọmọ tí wọ́n bí sí Toronto tó jẹ́ Jamaica ni àwọn òbí ní origin. Bó dẹ̀ ṣe fẹ́ràn àṣà tó fẹ́ràn ìṣe, tó kúrò ní ibi ìgbádùn tó wá sí Nàìjíríà, tó bá endure láti inú yàrá kan títí ẹ fi wọnú palace, ẹ fi ṣe coronation, tí ọmọdé yìí dẹ̀ wà pẹ̀lú ẹ̀, tó wá pẹ̀lú gbogbo lílù bó ṣe ń lù, ọmọdé yìí kò fi ẹ́ lọ́rùn lẹ̀. Ó bímọ fún ẹ. Láti ìgbà tọ́mọ yìí ti lóyún fún ẹ, o ò ká pẹ̀lú ọkùnrin kankan. O dẹ̀ tún máa fi ń fọ́ pé o sọ ọmọ ẹ l'Ódùduwà. O wá ń threaten ọmọ yẹn pé ọmọ àlè lọmọ ẹ. Lẹ́yìn tó mọ̀ pé wọ́n ló lọ́mọ, just because you don't want to carry your responsibility. Bó ṣe ṣe fún gbogbo àwọn ọmọ tó kù, tó sọ pé ọmọ àlè ni gbogbo wọn. O wá ní pé Ọọ̀ni, bàbá Ọọ̀ni ló fẹ́ ìyàwó fún ẹ. Òun ló tún wá ní kí ọmọ yẹn máa rìkọ́ọ̀dù ẹ̀. O ní bàbá Ọọ̀ni ló fẹ́ ìyàwó fún ẹ. O ní bàbá Ọọ̀ni gbé ìyàwó ẹ lọ sóòtẹ́ ẹ̀. Jọ̀ọ́ fún wa ní evidence ibi tí bàbá Ọọ̀ni ti gbé ìyàwó ẹ lọ sóòtẹ́ ẹ̀. A fẹ́ rí sẹ́. Ó kàn lè sọ̀rọ̀. A fẹ́ rí. Kò kàn ṣe pé ayé social media láwa yìí. Fún wa ní evidence bí bàbá Ọọ̀ni ṣe gbé ìyàwó ẹ lọ sóòtẹ́ ẹ̀. Fún wa ní gbogbo evidence. Torí a gbọ́ pé o ti kọ́kọ́ accuse ọba Elégùṣì pé ó ń bá ìyàwó ẹ̀ sùn. Ọba Elégùṣì ló bá ẹ toast ọmọ yẹn. So ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ ìwà wèrè ẹ, ọmọ yẹn ó report ọba Elégùṣì. Nígbà tó lé ìyàwó ẹ síta tọmọtọmọ, ó lé ìyàwó síta tọmọtọmọ, ó dẹ̀ mọ̀ pé ọmọ yìí ò léèyàn ní Nàìjíríà. So àwọn tó wà involved nígbà tó fẹ́, so tán bá rescue ọmọ yẹn, especially nítorí ọmọ ẹ tó wà lọ́wọ́ ẹ, kí ló bad ńbẹ̀? Kí ló bad? Ó wá come up pẹ̀lú story. Ẹ tún wá lọ ṣe Photoshop. Ẹ wá lọ ṣe Photoshop, fake Photoshop láti fi scandal bàbá Ọ̀nìrìṣà pẹ̀lú Chanel. Ẹ yọ fọ́tò Naomi kúrò, ẹ gbé ti Chanel síbẹ̀. Gbogbo background yẹn gan, a rí pé fake ni gbogbo ẹ̀. So Bọ̀dá Ràṣídì, ìwọ gangan lọ̀tá ara ẹ. That is the truth. Ṣé o mọ̀ pé mo sọ́ọ̀sì mo sọ pé mi ì lè sọ pé ó jẹ́ ẹni tọ́lọ́run fẹ́ràn, ṣùgbọ́n ọ̀tá ara ẹ ló jẹ́. Ìwọ iná ló máa sọ pé o jẹ́ emperor lénìí. Ìwọ iná ló máa sọ pé o jẹ́ emir lọ́la. Ìwọ iná ló wora ẹ sùn tó sọ pé o jẹ́ àrólé Olódùmarè. Èèwọ̀ ni. Wọ́n ń rólé fọ́lọ́run. Kò sẹ́ni tó lòrè ló fọ́lọ́run. Torí Ọlọ́run ò kì í ṣípò padà. Ẹni tó bá ṣípò padà náà máa ń rólé fún. Mo jáde several times ìgbà tó bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ̀tàn tó sọ pé ó ti dàrólé Olódùmarè. Mo ṣe fídíò, mo sọ fún ẹ pé nǹkan tó ń ṣe èèwọ̀ ni.
ìríjú olódùmarè téèyàn bá sọ pé ìríjú olódùmarè lòun, àwọn orúnmọlẹ̀ nìkan ṣoṣo ní ìríjú olódùmarè, ṣùgbọ́n o lè dánú ara ẹ dùn bí àwọn pásítọ̀ ṣe máa ń tanra wọn jẹ pé àwọn ní ìríjú olódùmarè. Torí ẹni tó bá pera ẹ̀ ìríjú ni ẹni tó ní personal contact pẹ̀lú èèyàn téèyàn wá rán níṣẹ́, òun náà ń pè ní àbánsádọ̀. Àbánsádọ̀ ni bí àbánsádọ̀ olódùmarè ni àwọn orúnmọlẹ̀ jẹ́ lóde ayé, because wọ́n ní personal relationship pẹ̀lú olódùmarè. Àwọn ló jẹ́ ká mọ̀ pé èèyàn kan jẹ́ olódùmarè. We don't know anything about olódùmarè. Anything tá bá ń sọ nípa olódùmarè lénìí, àwọn orúnmọlẹ̀ ni. Gbogbo eléyìí tẹ́ ń líǹkì Allah tàbí Jehovah mọ́ olódùmarè, ó wrong. Ìdí nìyẹn tá a fi get it right, because Allah is another personality, Jehovah is another personality. A dẹ̀ ti try láti correct ẹ títí, but you are trying to do the match up, kò dẹ̀ lè jọra wọn. But tó bá tẹ̀ wá dánú ara ẹ dùn pé ìríjú olódùmarè ni ẹ́ is allowed, but oníwọ̀ ló ń rólé. Nǹkan tó ń try láti sọ ni pé olódùmarè ò exist mọ́. Ẹni tí ò bá exist náà máa ń rólé fún. O ti sọ pé olódùmarè ni ẹ́. Àwọn mùmú ò dẹ̀ get skin, wọn ò get logo ẹ̀. O tún sọ ọmọ ẹ lódùduwà. So tó bá yá o ti jẹ́ bàbá Odùduwà, o ti di bàbá gbogbo race. Ṣé o rí bẹ́ẹ̀? Ò ń rólé fólódùmarè. So o ti sọ pé olódùmarè ò exist. So aláṣẹ lórí gbogbo òrìṣà ni ẹ́. Mo dẹ̀ ti fún ẹ ní challenge rí pé tó bá mọ̀ pé lóòótọ́ ló láṣẹ lórí òrìṣà, lọ sí Ilé-Ifẹ̀, sórí ọ̀pá Ọ̀rànmíyàn, lọ wo ojúbọ Odùduwà, lọ bá bẹ̀ jẹ́. Lọ sí ilé Ọbàtálá yẹn kó lọ bàjẹ́. Ibi tó Ògún wọlé sí ní lọ́wọ́ Òkè Mògún nífẹ̀ẹ́ náà kó lọ even ní Ìwòyí yẹn, igi tán ló wà, ìṣẹ̀ǹbáyé tó wà ní Ìwòyí yẹn, lọ gégi yẹn tó bá mọ̀ pé ó láyà, tó bá mọ̀ pé àrólé ni ẹ́. Àrólé olódùmarè tí bodyguard ń ṣọ́ káàkiri. Àrólé olódùmarè ni ẹ́. Wọ́n ní bodyguard ló ń ṣọ́ ẹ. Gẹ́ẹ̀ yẹn sọ pé láti ìgbà tóun ti fẹ́ ìjọ tó ti gbé òun wálé báyìí, bodyguard tó ń ṣọ́ yín ó ló tó 10. So ọmọ tó kó bodyguard tì tó ń ṣọ́ káàkiri, bó ló ti fẹ́ ráyè lọ bọ́kùnrin sùn? Tó dẹ̀ jẹ́ pé oṣù tó mọ̀ ẹ́ náà ló fẹ́ ra kù. Òun ló wá ń parọ́ torí kó fẹ́ dọ̀tí ọmọ tó bí wípé ọmọ àlè ni. Ẹnu ẹ ló wà yẹn o, bọ̀dá Rashidi. I need the evidence o. I need the evidence o. Ọlọ́run fẹ́ràn ẹ. So anything tó bá fọwọ́ ara ẹ fà, na you cause am. Ogun èèyàn kọ́ o. Ayé ò ṣe ẹ́ o. Ìwọ gangan ló ń ṣera ẹ. Ta ló kọrin yẹn pé ènìyàn ń ṣera rẹ̀ ó láyé ń ṣeun o. Ènìyàn ó rẹ̀ pé ní Ìyá Adédòkun ló kọ. Ènìyàn ń ṣera rẹ̀ ó purọ́ máyé. Bẹ́ẹ̀ ni, ìwọ Rashidi, ìwọ ló ń ṣera ẹ. Kò sí ayé kankan tó wà ń di ọ̀rọ̀ ẹ̀. Kò sí ayé kankan báyìí tó ń ṣe ẹ́ ju pé o ò nítẹ́lọ́rùn. Àìnítẹ́lọ́rùn. Oh, you are not contented with ibi tọ́lọ́run fi ẹ́ sí. O wà contented pẹ̀lú àyè tọ́lọ́run fi ẹ́ sí. Kó tiẹ̀ wòra ẹ kó wò pé ṣé èmi náà lọ́lọ́run single out tó wá fi mí jọba. Ó bá jẹ́ ọba ló jẹ́ ní Ìwó, ọba ló bá ń jẹ́. Ṣùgbọ́n lénìí, mo fẹ́ overtake Ilé-Ifẹ̀. Ó ti create àwọn historical fable kan. Ó ní ẹni tó bá ti jọba ní Ìwó, òun ló lè lọ jọba nífẹ̀. Ẹni tó bá jọba nífẹ̀, ó lè wá jọba ní Ìwó. Ṣó ṣẹlẹ̀ rí? Olówu tó kọ́kọ́ gbadé, ṣé ìran ẹ̀ wá jọba nílé Ifẹ̀? Olówu lọmọ Odùduwà tó kọ́kọ́ gbadé. Àwọn ọmọ Odùduwà tó gbadé gan, ṣé àwọn bàbá wa Ọwá Ọbòkun, àwọn Ọwá Àdìmúlà Adóodò Ọ̀tà, Ọlọ́fin Àdìmúlà, ṣé wọn ṣe wá padà sílé Ifẹ̀ kó fi wá jọba? Wọ́n ti fi yín ṣe dignity. Tó bá jẹ́ pé bàbá ẹ Tèlú òkúrò ń fẹ́, bóyá ìran yín ò tiẹ̀ lè jọba mọ́ láéláé. Ṣé o máa dúró àwọn ọmọ ọba tó wà ń fẹ́ lénìí tí ò lè tọ́ sọ́ba, tí ò lè jọba? Ṣé o máa dúró wọn? So ká ní bàbá ẹ òkúrò ń fẹ́, bóyá ògbọ́gbọ́n ò ní rọ́ọ̀bà jẹ́.
ibi orírun ẹ tó yẹ kó wá gbé lárugẹ ìwọ ló wá jókòó sórí social media tó ń ba orírun ẹ jẹ́. Àwọn alálẹ̀ gan bínú sí ẹ. Yes, they hate, wọ́n bínú sí ẹ. Ṣé o wá rí bàbá wa Ọọ̀ni tó wá hate yẹn? Àwọn alálẹ̀ wọ́n ń celebrate Ọọ̀ni. Ìgbà tó bẹ̀rẹ̀ sí launch campaign against ìṣẹ̀ṣe, Ọọ̀ni wọ́n ní kí Ifá ní kí túnṣe kó máa túnṣe, kí bàjẹ́ kó máa bàjẹ́. Ṣé o mọ̀ pé ìgbà tó bẹ̀rẹ̀ conspiracy ẹ against ìṣẹ̀ṣe ìgbà yẹn, òun bàjẹ́. Ọọ̀ni Adéyẹyè ní ìtàn Ògúnwùsì, bàbá yẹn ó ń túnṣe. Léèní ayẹyẹ bàbá, ọ̀run á tún yẹ. Àwọn alálẹ̀ ọ̀kànlénírínwó, bàbá ní òun ní 401. Àwọn orínwórúnmọlẹ̀, igba irúnmọlẹ̀ ojúkọ̀tún, igba irúnmọlẹ̀ ojúkòsì, wọ́n ń celebrate. Ṣé orí bọ́dún ọlọ́jọ́ yẹn ṣe dùn? O ò lè stand ẹ̀. Ó dẹ̀ mọ bọ́dún yẹn ṣe rí ìgbà tí bàbá bẹ̀rẹ̀. Ó ti wà tipẹ́tipẹ́ o, ṣùgbọ́n bàbá wa ti bá wa fi kọrí, bá wa fi time, gbogbo nǹkan àmúyẹ ó tún bá a fi kún. Ó tún wá jẹ́ kí ọdún yẹn ọdún yẹn náà ló ṣe kìíní jù nífẹ̀ẹ́. Ó tún wá jẹ́ kí ọdún yẹn tún wá blow ẹ̀. Ṣé o rí hypertension ọdún ọlọ́jọ́ yẹn? Á pa gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ paná Adébọ̀rẹ́. Ẹgbẹ́ ṣe ẹ try títí ẹ lè fẹ́ jẹ́ rí parẹ́. Ẹ rí parẹ́. Ẹ lè rí parẹ́. Ẹrú ló ń jẹ́ àbùrù. Bóyá kẹ́ ẹ lọ yọ àbùrù yẹn kúrò lórúkọ yín. Bóyá orí yín á pé díẹ̀. Àsọjù báyìí lọ dìgbà kan náà.